gbogbo yín lẹ́rí tó táwọn àfáà pa báyìí sásọ́sì wọ́n tó wá ṣe gbogbo yẹn wọ́n ṣe lọ wọ́n ṣe bọ̀ wọ́n rí pé àṣírí ti tú o kò sí nǹkan tá a lè ṣe mọ́ o àwọn èèyàn yìí ti tú di wá síta o ara plan tán ní lọ́jọ́ iwájú tán fẹ́ ṣe tán rò pé muslim ticket tí bàbá fi wọlé máa favour wọn tó wọ́n gbà pé tábà stroke nìyẹn Sẹ̀tìmọ̀ tó jẹ́ bàbá wa vice president látòkè ara nọ́ọ̀tì ni ara agenda àwọn nọ́ọ̀tì ni kí Fúlàní gbalẹ̀ wọ́n mọ̀ pé bí àbábá wa Sẹ̀tìmọ̀ yẹn tó bá lè ti sẹ̀ríà sókè látọ̀dọ̀ federal wọ́n máa lè torí pé ó jẹ́ muslim ticket yẹn wọ́n máa lè approve ẹ̀ wá sílẹ̀ Yorùbá ọ̀kan gbòógì nínú plan wọn nìyẹn bọ́n ṣe rí pé muslim ní tíkẹ́ẹ̀tì Tinubu tó fi wọlé báyìí òun ni Olúwo bẹ̀rẹ̀ Rashidi ló bẹ̀rẹ̀ programu ẹ fẹ́ bọ́ sílẹ̀ ẹ má sin èṣù mọ́ ẹ fi Ògún sílẹ̀ àǹtí wa bọ̀dá wa ní kíní kan gbogbo agenda yẹn wọ́n fẹ́ bẹ̀rẹ̀ wọlé sílẹ̀ Yorùbá ni tó bá ti wá lè convince as many as possible fún nílùú Ìwó wọn wá gbé sẹ̀ríà wá gbé sẹ̀ríà yìí òfin Ọlọ́run ní òfin tó yẹ ká máa fi ṣe kíní àwọn abẹ̀ sí gé apá wọn ní Ìwó wọ́n bẹ̀rẹ̀ sí gé ẹsẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí bẹ́ orí èèyàn níta gbangba ìta nílùú Ìwó wọ́n ní ìdájọ́ Ọlọ́run ni kí mùsùlùmí orí ìlà ẹ máa nóòtù ọ̀rọ̀ mi o ẹ máa nóòtù ọ̀rọ̀ mi o ká tó sọ̀rọ̀ méjì wọ́n ti sọ̀rọ̀ lọ́dọ̀ Aláàfin bàbá wa Ajani Bello ariwo tó papapa lọ sọ́nà ọ̀run nìyẹn Ifá yín ò ríran ní gbogbo àwọn ọmọ oyè tán lé ní 30 tán láwọn fẹ́ jẹ Aláàfin Ọ̀yọ́ Ifá yín ò tí ì lè mú kankan láàrin wọn torí pé wọ́n bàbá tábà ti lè kọ́ńkà Ọ̀yọ́ tí Yorùbá ti bá Yorùbá nìyẹn èmi dẹ̀ mọ̀ pé kò sí bó ṣe burú Ọ̀yọ́ empire ò lè fọ́. Don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. ṣùgbọ́n ẹ̀yin ará Ọ̀yọ́ ẹ̀ tí wọ́n máa gbọ́ mi ò gbọ́dọ̀ bàjẹ́ lórí ẹ̀yin ará Ọ̀yọ́ táwọn ẹrú ìbá ti lè gba orí ìtẹ́ ọba tó lọ́lá jù ní Ọ̀yọ́ tó ń jẹ́ Aláàfin tí wàá bá wa nílẹ̀ Yorùbá so ẹ̀yin afọbajẹ kan láwọn ìlú kan tó ń já látẹnujẹ ẹ̀yin tọ̀yọ́ ẹjọ́ o ẹ má mà sàtẹnujẹ torí tájẹ̀ tí wọ́n ní Ọ̀yọ́ jẹ́ ọ̀kan nínú àwọn ìlú gbòógì nílẹ̀ Yorùbá tó jẹ́ ìlú ńlá wọ́n dẹ̀ mọ̀ pé tábà ti lè ṣe mistake lọ́yọ́ tí wàá bá wa finally nìyẹn torí ikú bàbá yèyé ò ṣe ẹni tá à ń fi ẹni yẹpẹrẹ kan jẹ lásán ọmọ òye lè pọ̀ ṣùgbọ́n ẹni tí ò bá jẹ́ ti wà nínú wọn kó jẹ́ ẹni tó ń gbé àṣà àti ṣe Yorùbá ga tẹ bá dánrú ẹ̀ wò ilẹ̀ Yorùbá fọ́ pátápátá nìyẹn so ibi tán fojú sí nìyẹn òun lẹ fi pé bàtà ń gbé sàríà yẹn bọ̀ wọ́n gbé gba Ọ̀yọ́ pé èèyàn Ọ̀yọ́ tán tó bá ti lè múlẹ̀ lọ́yọ́ ibi tó kù olùgbàdì ayé ibi tó kù nílẹ̀ Yorùbá olùgbàdì ayé pìtìpìtì ayé bá àwọn ìlú tó kù nìyẹn nítorí náà ẹjọ́ ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ kí Ọ̀yọ́ ó fọ́ tí Ọ̀yọ́ empire bá ti fọ́ ilẹ̀ Yorùbá sì dúró wọ́n wá dé wọ́n làwọn fẹ́ gbé sàríà wá sílẹ̀ Yorùbá sàríà ṣèbẹ́ rí àwọn Haúsá tápá wọn gé báyìí táwọn ti bá bí àlà táwọn tọrọ owó kiri ilẹ̀ Yorùbá ó ti ń ṣẹlẹ̀ ń bàdàn Yorùbá ò ń tọrọ jẹ kì í ṣe alápá má ṣiṣẹ́ a máa ń ṣe iṣẹ́ ni tọmọ bá jalè á bawí a lè tì mọ́ túbú ìyà á jẹ́ àtúnfilẹ̀ péye ọ̀tọ̀pá mọ́ṣẹ́ kò sófin tó ní ká gé apá ká gé ẹsẹ̀ nígbà tí a bá gé apá ẹ̀ èèyàn ọlọ́pọlọ dúdú kò ní lè fọpọlọ ọwọ́ yẹn ṣiṣẹ́ mọ́ kí ló fẹ́ máa jẹ kí ló fẹ́ máa jẹ ta ló fẹ́ ṣe iṣẹ́ fún jẹ nígbà tí ò lápá mọ́ ó sì lápá kò fi ṣiṣẹ́ ó fi jalè tẹ bá gé apá ẹ̀ kí ni kó ṣẹlẹ̀ sí o àwa máa tọrọ owó kiri ẹ̀yin èèyàn Yorùbá ní yín kẹ́ tó gba ẹ̀sìn ẹ fi ọpọlọ yín ro àwọn Lárúbáwá lè má lọ́pọlọ àwọn ilẹ̀ Haúsá lè má lọ́pọlọ ká gba sàríà wọlé ṣé ẹ̀yin ṣé ẹ̀ ní ọpọlọ ni abilala lẹ́nu ọ̀rẹ́ wa Mufti ó wá jáde ó wá ní tóun bá rí Ọọ̀ni of Ifẹ̀ níta òun ó nà á tóun bá rí àwọn Ṣèyí Mákindé òun ó nà wọ́n ààrẹ ò lè ṣe sàríà táwọn àtàwọn tá a jọ fọwọ́ sí nígbà tán ó mì pé kì í ṣọmọ Yorùbá nígbà tá a fẹ́ jọ papọ̀ pé a jọ máa ṣe ẹ̀sìn kí ní papọ̀ ní Nàìjíríà tá a jọ fọwọ́ sí náà kí la fẹ́ ṣe baálé ilé ò ṣiṣẹ́ mọ́ kò sí baálé ilé nílẹ̀ Yorùbá tó ń ṣe iṣẹ́ mọ́ èèyàn jú ń lọ ṣẹ́ka ó lọ fi ṣe kápẹ́ńtà wọ́n ṣe fọ́níṣọ̀ àwọn èèyàn iṣẹ́ tán ń lọ everybody ń lọ bí iṣẹ́ ni báyìí
ẹ̀sìn suffer for what, enjoy for heaven. Ẹ̀yin TikTok ẹ bá mi power tap, ẹ power tap kí live wọ 20k, kẹ bá mi máa share live yẹn nìkan pé ló sì share live yìí ní TikTok, ẹ bá wa share. Ẹ wá sọ̀rọ̀ ayé di aláàjì, ẹ sọ̀rọ̀ ayé di aláàjà, ẹ sọ̀rọ̀ ayé di àfáà sílé ìbẹ̀rẹ̀ orí burúkú. Ẹ ṣiṣẹ́, ẹ ṣàbọ̀, ẹ wá ń kéwú tọrọ jẹ. Ẹ sàwọn ọmọ wa di àfáà. Ìlú wo ló ní àfáà tó gbé rí ilẹ̀ Yorùbá? Ìlú wo ló ní àfáà tó gbé rí ní gbogbo àgbáyé? Ṣé ẹni tó ń lọ, ṣé Nàìjíríà nìkan ló ti ń lọ Mẹ́kà ni? Àwọn èèyàn ń lọ Mẹ́kà l'Amẹ́ríkà, àwọn èèyàn ń lọ Mẹ́kà ní Japan, wọ́n ń lọ Mẹ́kà everywhere in the world. Ibo ló ti ń pe àwọn àbọ̀dé Mẹ́kà lálàájì? Àwa nìkan ni. A bá sọ pé èèyàn kan ààrẹ àbí àlejò nílẹ̀ Yorùbá bí àbùkù ni. Onílé ọlọ́nà la máa ń ní. Onílẹ̀ yẹn mi ni landlord, ẹni tó ní ilẹ̀. Onílé landlord, ẹni tó ní ilé. Àpọ́nlé ni pé ẹnìkan wà nínú landlord association ládùúgbò. Ṣùgbọ́n ó wá kówó jọ fọ́dún mẹ́ta, ó fi travel lọ Mẹ́kà, ó lọ fi láòkúta, ó wá padà wá, ó wá fi ṣe ní òfò, ó wá ń dé cap, ó wá ní wà láàjì. Ájì lọ́dọ̀ láwọn ìwádà wá sàkábà pé àbọ̀dé Mẹ́kà. Àwọn ń pè lálejò nílùú bàbá ẹ̀. Ṣé ìbẹ̀rẹ̀ orí burúkú kọ́ nìyẹn? Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ti wá di obìnrin nílẹ̀ Yorùbá. Wọ́n ti sọ ìlú wa di ìlú rádaràda. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, èèyàn ò fọhùn bí ọmọ èèyàn mọ́. Mo rí géńdé ọmọ ọkùnrin nìbàdàn. Bàbá ọkọ mi, bàbá mi o, yóò wẹ̀ fún wa, ìjọ ìsàsánú wa, ìyá pọ̀ ń ta. A mọ̀ pé ìyá pọ̀ ń ta. Ṣùgbọ́n Yorùbá ò rárí báyìí rí. Àrárí báyìí rí. À ń ṣe iṣẹ́. Ẹ̀yin wá sọ ayé di ọ̀lẹ́tẹ̀lé àfáà. Ẹ̀yin yẹn bá mi share live yìí. Ẹ share live yìí. Ṣé ayé wọn ní Sókótó wù yín? Ṣé ayé wọn ní Zamfara ṣó wù yín? Ṣé ayé wọn ní àwọn ìlú tán ti gba sàríà ṣé ó wù yín? Ẹrù rẹ̀. Saudi tó gba sàríà gan, àwọn ará Amẹ́ríkà ló ń protect wọn. Èèyàn àwọn Fúlàní wá ń darí ní gbogbo àwọn chief imam tó wà ní ilẹ̀ Yorùbá pátá. Ẹnu mi gbà, mo máa ń sọ lórí live video. Fúlàní ni gbogbo wọn. Even Grand Mufti yẹn tẹ́ ń wò yẹn, Ìgbèrà ni. Ìgbèrà half Fúlàní ni. Ó dẹ̀ máa pledge loyalty ẹ̀ sí Fúlàní ju ilẹ̀ Yorùbá lọ. Tá bá survive ogun ilé ìtàn gbébọ̀ yìí, ojú ọmọ Yorùbá máa là. Ṣùgbọ́n kó gun wọn tó dé, àwa máa dá yín lẹ́kọ̀ọ́ pé nǹkan burúkú ni ó wà nínú Islam. Nǹkan burúkú ni àwọn Mùsùlùmí ń mú bọ̀. Ẹ̀sìn burúkú gbáà ni Mùsùlùmí. Ẹ̀sìn àdánwò, ẹ̀sìn àgbákò. Ìnira, ìlera, ìbànújẹ́ àti ìpayín kéke ni ó wà nínú Islam. Ìlú tó bá dẹ̀ ń tòrò, Mùsùlùmí ibẹ̀ ò tí pọ̀ ni. Mùsùlùmí ilẹ̀ Yorùbá ti wá pọ̀ báyìí. Ó wá kó bá ṣe máa bọ́ lọ́wọ́ ogun tó ń bá bọ̀ yìí. Sharia court nílùú wa. Ok, àwọn kan tó sọ wọ́n ló wà nínú treaty táwọn olórí wa sign wọ́n tó lè gbà kí Yorùbá ó di president lọ́dún tó kọjá. Àmọ́ bẹ̀ bí ayé rọ́bẹ̀ yóò tọ́ pé àwọn máa expand Sharia law ní gbogbo west àti south. Àwọn mọ̀ pé ilẹ̀ Ìgbò ò lè gbà, wọn ò lè gbà. Àwọn Ìgbò lẹ̀ ti rí nǹkan tipẹ́tipẹ́, òun wọn fi gba Fúlàní láàyè àbí Haúsá kankan máa kọ́ mọ́ọ̀sì kiri ìlú wọn. O ò lè rí ilẹ̀ Ìgbò, o ò lè rí ilẹ̀ Ìgbò. Ṣùgbọ́n Yorùbá àwọn náà là ń gba ìgbàkúgbà mọ́ra, à ń kó rú, à ń kó gìrì mọ́ra. Ibi inú eré wa bá wa dére o. Náà wọ́n láwọn mú Sharia bọ̀. Ǹjẹ́ Mùsùlùmí kan lè wá sókè kó wá ṣàlàyé fún wa irú Azeez Yunus Ọlájídé báyìí? Ṣé o lè ṣàlàyé fún wa kí ni àǹfààní Sharia, kí ni yóò ṣe nípa development ilẹ̀ wa? Sharia law tán lò nílẹ̀ Haúsá, ǹjẹ́ ó affect àwọn politician tó ń jalè? Ǹjẹ́ ẹ ti fi Sharia mú ẹnìkan rí ní ilẹ̀ Haúsá tó jẹ́ politician tẹ́ẹ̀dẹ̀ gbé síta tẹ́ẹ̀ gé orí ẹ̀tẹ́ ló kó ìjọba jẹ? Ṣùgbọ́n àwọn tí ò ní àwọn mẹ̀kúnnù náà ni òfin yẹn máa jọba jẹ gàba lé lórí. Ẹ máa wá ẹ máa fọmọ ọdún 6 fọ́kọ, ó tàn súná. Àbọ̀dọ̀ dùbálẹ̀ kí bàbá ẹni, ìwà ọ̀sẹ̀ bọ́. Àbọ̀dọ̀ bọ̀wọ̀ fún bàbá àtìyá, ìwà àwọn ẹlẹ́bọ ní. Bẹ́ẹ̀ mẹ́lẹ́bọ ẹgẹ lórí, ẹni tó sọ̀rọ̀ sáà náà bí yín ẹ pa. Àwa sì mọ̀ pé kẹpàyàn náà ni òfin yín wí. So kí ni ká ṣe? Ẹ̀yin yẹn bá mi power tap lórí TikTok.
ṣé bá ṣe máa lajú àwọn pípọ̀ yìí máa pa wá tán rèé bọ́n ṣe pa Deborah ní north bọ́n ṣe pa bọ̀bọ̀ tó ń ta ẹran yẹn ní north. Now ibo ló kù sí báyìí fún Yorùbá. Ẹ má jẹ́ kí ìran wa ó parun. Islam máa ń gbalẹ̀ onílẹ̀ ni, Islam máa ń jagun gbalẹ̀ ni, Islam máa ń jagun. Ẹ̀yin yẹn bá mi share live Facebook, TikTok, ẹ bá mi share live, ẹ share sí page yín, ẹ share live sáwọn WhatsApp group tẹ wà, ẹ click arrow, ẹ share sáwọn WhatsApp group tẹ wà, àwọn status yín káwọn èèyàn join live yìí. Ẹ máa bọ̀, ẹ jẹ́ ká sọ̀rọ̀. Kí ni àǹfààní ṣẹ̀ríà? Kí ni àǹfààní àti development tó máa mú bá ilẹ̀ wa? Kọ́mọ jalè ká gé lápá, kóbìnrin ṣàgbèrè ká sọ́ lókùúta pa. Kí ni àǹfààní tó ti mú bá Ìlọrin? Kí ni development tó ti mú bá yín ní Ìwó? Kí lẹ fẹ́ gbé wá fọ́yọ̀ sọ́yọ̀ fún? Kí lẹ fẹ́ gbé wá South West fún? Ẹ ti gbé sí court ní House of Assembly and House of Rep ní last 2 months. Àwọn èèyàn wọ́n ti takò pé kò lè work. Expansion of Sharia yín wo? Ẹ dìímú ní Sokoto yín lọ́hùn, ẹ dìímú ní Kano yín lọ́hùn, ẹ dìímú ní ọ̀dọ̀ yín lọ́hùn, kẹ́ máa gé apá ara yín, kẹ́ máa bẹ́ra yín lọ. Ẹ lè tàjẹ̀ sílẹ̀ nílẹ̀ Yorùbá. Ẹ lè wá máa tàjà àwọn èèyàn sílẹ̀ nílẹ̀ Yorùbá. Òfin bẹ́ẹ̀. Ẹ fẹ́ rọ́bìṣì àwọn ọba wa, a gbà pé ìdájọ́ àwọn ọba wa kò tọ́. Ojoojúmọ́ lẹ fi ń bú ọ ní Ọ̀fífẹ́. Ojoojúmọ́ lẹ fi ń bú ọ ẹni ọba tí ò bá ti ṣe mùsùlùmí kò sọ bá tẹ̀yìn. Wọ́n fi ń wó yín o. Mufti Ìwó ó ń wá sọ̀rọ̀ láyé every time, ó wá ń dá wàhálà lẹ̀, ó wá ń fẹnu dá wàhálà lẹ̀, ó ń bújọba, ó ń bú ọba, ó ń bújòyè, ó sọ pé kíní kan ṣe kíní kan, àwọn máa fagídí mú ṣẹ̀ríà wá, àwọn èèyàn, àwọn máa na àwọn èèyàn tó bá jáde sábà kí wọ́n ṣe ṣẹ̀ríà. Ó fojoojúmọ́ sọ ìjọba ẹ̀ ń wo ẹ̀ wo bàbá burúkú yẹn o, ẹ̀ ṣe nǹkan kan sí o, ẹ̀ ṣe nǹkan kan sí o. Now ọlọ́pàá ò mú o, DSS ò mú o, SSS ò mú o. Bí Gumi ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, bí Gumi ìgbà yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn o, bí Boko Haram ṣe ń bẹ̀rẹ̀ nìyẹn o. Bàbá yẹn ti ń recruit so many people, ó ti ń gbé flag Palestine nílùú Ìwó. Ẹ ń wo ìjọba ẹ ṣe nǹkan kan o, ẹ ṣe nǹkan kan o. Ọ̀yọ́ tó bá káwọn èèyàn tán kó bọ̀ tán attack lẹ́sẹ̀ máa mọ̀ pé ó ti ń build terrorist sí Ìwó already. Ó ti ń káwọn èèyàn bá ti ń jà láti lẹ́yìn ìkùlé ẹ̀ rí fídíò ẹ̀ online o. Ẹ ti ṣe kankan sí báyìí o, bóyá torí pé sentiment pé ó jẹ́ ẹ̀sìn yín, bóyá ara agenda yín dẹ̀ ni. Wọ́n fẹ́ dógun lẹ́ o, ó ń rúgbó bọ́ o. Ìlú yìí, ìlú tó yẹ pé a ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó bá wù wá ni. Ìlú tó lófin ni, secular state lẹ́pẹ́. Olúkálukú lè òfin kan láwọn máa tẹ̀lé. Àwọn kan tún wá báyìí wọn láwọn fẹ́ gbé òfin ṣẹ̀ríà wá o, ẹ lajú ẹ wò wọ́n níran o, ẹ lẹ́ suspend ẹ postpone àbí kíní kan, ẹ cancel ẹ pé kò sí kan tó jọ. Mo wọ̀rọ̀ Ṣèyí Mákindé mi ti rí pé ó ta pé kò sí kan tó jọ. Nítorí fẹ́ kó sọ tí bàbá yẹn kí gọ́ọ̀nà sọ nìyẹn. Ó ní òfin Nàìjíríà láfi sún ẹ̀wọ̀n yìí, òfin rẹ̀ ló máa fi rúlu wọn. Ṣùgbọ́n àwọn èèyàn yìí ní pé àṣẹ ni gọ́ọ̀nà ń sọ. And this man is in Ìwó. Mi ò mọ ọkọ̀ tó gbójúlé. Ẹ gbé o, DSS ò investigate ẹ̀ wọ́n kàn gbé, kàn investigate ẹ̀ pé kí ló gbójúlé tó fi sọ̀rọ̀ sí president pé wọn president tó bẹ́ẹ̀. So àwa mọ̀ pé tipa ti kúkú tógun ti jà, ohun tán fẹ́ kó wá, wọ́n fẹ́ kó gbogbo kan náà ti wá síbí. Pé wọ́n gérí, wọ́n sọ̀kò lùyàn pa, wọ́n géèyàn lórí, wọ́n sà láàkùbà, wọ́n dún bọ́ àwọn èèyàn. Ohun tán fẹ́ gbé wá sílẹ̀ wa nìyẹn. Wọ́n gbé apá èèyàn sórí kíní, wọ́n gé, wọ́n ka Kùránì sọ́wọ́ àwọn èèyàn, wọ́n gé tó ipò ọmọdé jí pẹ́ńsù ní skul, wọ́n ní kan gé ọwọ́ ẹ̀. Àwọn àdàlá ìlápá, àwọn àmà tọ̀rọ̀ bára, bá bí àlà, ìyàlà bá bí àlà, wẹ́lẹ́ méjì bá bí àlà, ayé. Àwọn àmà tọ̀rọ̀ káàkiri. Nǹkan tán wish fún wa nílẹ̀ Yorùbá nìyẹn, ẹ̀yìn rẹ̀ gbé láìpẹ́ ìwọ̀ 20k. So oníkan lọ kán lọ mú déètì míì lọ́yọ̀ọ́ kán lọ ṣe ṣẹ̀ríà kọ́ọ̀tù yẹn. Information dẹ̀ rí iṣu wa pé wọ́n ti kọ́ àwọn ṣẹ̀ríà kọ́ọ̀tù yìí sáwọn ìlú kan lẹ̀ Yorùbá lókì láti kọ́ ìlú Èkó láti kọ́ pátàyè Buhari láti kọ́ ṣẹ̀ríà kọ́ọ̀tù sáwọn ibìkan lẹ́kọ̀ọ́. A máa wádìí, a máa fi hàn yín. Wọn kò tí bẹ̀rẹ̀ sí operate ni, kán incorporate, kán announce, kán dẹ̀ bẹ̀rẹ̀ sí operate ni. Ara ìlérí ní Lekki last week tán post pé no deity is worth serving except Allah.
wọ́n fẹ́ dá ìjà ẹ̀sìn sílẹ̀ láàrin Èkó. Allahu Akbar wọn tàdé rí ọrùn náà fi ń gé, Allahu Akbar Allahu fi ń gé ọrùn. Ọ̀pọ̀lọpọ̀ fídíò ni mo ní tí mo ń rí lórí àwọn ìkànnì tó dẹ̀ pé ó ṣe ni wọ́n fi Allahu Akbar gé ọrùn èèyàn. Ní tí sẹ̀rí àwọn kọ́ wọn nìyẹn, kan wọlé kan gún àwọn èèyàn kan dẹ̀ wọn sẹ́yìn báyìí lifelessly kan lè gé ọrùn wọn. Èèyàn wa ṣé bá ṣe máa bá lọ rèé, ẹ̀yin ìjọba wa ṣé bá ṣe fẹ́ continue rèé. Wọ́n sọ wá di ọ̀tá ara wa, wọ́n kọ ẹ̀yàn ọmọ Yorùbá méjì síra. Tó bá ń sọ̀rọ̀ ní comment section wọ́n máa ń sọ pé àti àwọn oníṣẹ̀ṣe o àtàwọn kìrìsìtẹ́nì ọ̀tá Ọlọ́run làwọn méjèèjì. Àtàwọn oníṣẹ̀ṣe o àtàwọn kìrìsìtẹ́nì ọ̀tá Ọlọ́run làwọn méjèèjì. Tó mí pé tó o bá ti ṣe mùsùlùmí ọ̀tá Ọlọ́run ni ẹ́. Ǹjẹ́ Ọlọ́run Olódùmarè lè báyàn ṣe ọ̀tá? Ǹjẹ́ èèyàn kan lè wo sùsù kó lè bá Ọlọ́run ṣọ̀tá? Ǹjẹ́ èèyàn lè tẹ̀lé bá ọ̀nà omi tí Ọlọ́run dá? Ǹjẹ́ èèyàn ó lè bá omi ṣọ̀tá? Kó má mu omi fún 24 hours kó ló ń bómi ṣọ̀tá? Èèyàn wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jí, ẹ jẹ́ ká dìde. Mo kọ àwọn orin kan lẹ́nu ọjọ́ mẹ́ta, àwọn èèyàn tún gbóni wọ́n sọ pé orin yìí máa ń dùn ṣùgbọ́n ẹ máa ń infuse ọ̀rọ̀ ẹ̀sìn. Ẹ jẹ́ ká infuse ẹ̀, ẹ má jẹ́ ká bẹ̀rù ẹnì kankan. Ẹ jẹ́ kó dùn àwọn èèyàn ńlá, ẹ jẹ́ ká gbọ́, ẹ tiẹ̀ lo àwọn orin, ẹ lọ lò wọ́n, ẹ̀yin náà fi ṣe fídíò, ẹ post ẹ̀ káwọn èèyàn rí, ó lè jọ́dọ̀ yín àwọn èèyàn àti ìdánwò pẹ̀lú kí ló ń ṣẹlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ pé òkúta náà lọ ńlá, ògbó wa ń jàrá náà lọ ńlá ní Mẹ́kà. Òkúta tí gbogbo àbáyé máa wá ńlá wọ́n fẹ́ nu kọ báyìí. Nínú àdìtì ó sọ pé òkúta yẹn máa pa ẹ̀ṣẹ̀ wọn rẹ́. Òkúta yẹn ni Allah tí wọ́n ń sìn tó ń kọjú sí. Òun lè fi pé àwọn mùsùlùmí máa ń kọjú síbi tó kúta yẹn wà ká tó lè gbàdúrà. Ó ní táìmù tó òun máa ń ràn, bóòrùn yẹn ò bá ràn wọn lè gbàdúrà, bóòrùn ò bá yọ wọn ò lè gbàdúrà. Ó níbi tó òun gbọ́dọ̀ dé lórí òkè kan tó gbàdúrà, òun náà fi wo táìmù kan tó gbàdúrà. Bóṣùpá ò bá yọ wọn ò lè bẹ̀rẹ̀ àwẹ̀, bóṣùpá ò bá débì kan wọn ò lè túnú àwẹ̀. Torí pé ibẹ̀ yẹn òun ni wọ́n ń jọ́sìn fún. Tábàdà ti débẹ̀ wọ́n lọ bá sọ pé àfi ọlá ilé Ọlọ́run yìí ṣé Ọlọ́run ní ilé. Kẹmọ̀ pé ẹni tó lọ ń bá yẹn ó ní ilé ẹ̀ Mẹ́kà ló wà. Allah òun ni àwọn ń pè ní Ọlọ́run. Allah ò dẹ̀ kí ń ṣe Ọlọ́run, Allah ò kí ń ṣe Olódùmarè. Olódùmarè ń jẹ́ Allah. Òun ni wọ́n òrìṣà wọn ni nílùú Saudi, ṣìgìdì wọn òun náà ló ń forí balẹ̀ fún. Òkúta tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé Allah yẹn náà ń fẹ́nu kọ̀tán kiss. Ẹ̀yin èèyàn ẹ power tap, ẹ̀yin èèyàn ẹ share live yìí. Ẹ̀yin èèyàn ẹ má jẹ́ ká kú sóko ẹrú. Ìkónilẹ́rú ni mùsùlùmí, agbanipa ni Muhammadu, ọ̀bàyéjẹ́ ni Islam. Ẹ̀sìn tó ń da ìlú rú ni, ẹ̀sìn tó ń mú ìnira àti ìpayín kéke bá àwọn èèyàn ní Islam. Tẹ́ ẹ bá sì ní opportunity ẹ sá kó nínú ẹ̀sìn yìí, ẹ kó àwọn ọmọ yín sá, ẹ dá àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ládùúgbò yín pé nǹkan burúkú ni o, pé ọmọ Fúlàní o, ní kọ́ ọmọ Fúlàní ó fẹ̀sìn ilẹ̀ o, ẹ mọ́ra yín o, ẹ̀sìn yín ní Islam o, bínú sí pé ẹ ṣe Islam ẹ̀yin Fúlàní, ẹ padà ẹ lọ máa ṣe nílẹ̀ Haúsá, ẹ ṣe lọ́hùn yín, ẹ mú sàríà kẹgbẹ́lẹ̀ Kaduna kẹni òfin Nàìjíríà gan ò lè work, sàríà ẹ ló fẹ́ máa work. Ṣùgbọ́n ẹ jọ ẹ fi ilẹ̀ Yorùbá lẹ̀, ẹ fẹ́ dá ogun lẹ̀ ni, a dẹ̀ ti mọ̀ pé bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn. Muhammadu fúnra ẹ̀ ó ṣe é nílùú ara ẹ̀, ó ṣe é nílùú ara ẹ̀ tó dá ogun lẹ̀ ká lè gba Islam, tó ní òun pa gbogbo àwọn ẹlẹ́bọ, ẹ sì ń yọ̀ ẹ ló ṣẹ́gun àwọn ẹlẹ́bọ, ó kíkí níkà àwọn ẹlẹ́bọ iṣẹ́ èèyàn lú ẹ̀kọ́ ni wọ́n ni, ṣùgbọ́n ó pa gbogbo wọn. A ń gbọ́ pé Agbòǹgbò Àkàlà ó lọ gbógun ja Ọ̀yọ́, Basọ̀run Gáà ó lọ gbógun ja, ní tí rí ẹni tó gbógun ja ìlú ara ẹ̀ rí láìṣe Muhammadu. Wọ́n ní David nínú Bible ó lọ gbógun ja ìlú kan, Sọ́ọ̀lù ní kinní kan ó lọ gbógun ja ìlú kan. Àti rí ìránṣẹ́ kan tó gbógun ja ìlú bàbá ẹ̀ rí àfi Muhammadu. Torí ta ni olóńjà tó yọ Ọlọ́run. Bàbá ẹ̀ sì fi gbéyàwó lẹ́jàre, ọ̀rọ̀ gbéyàwó kọ́ ló wà lẹ́yìn, àná ń gbé tẹ̀rí àlọ́ ọ̀bùn. Bàbá Adébáyọ̀ mọ́ méjèèjì yẹn bàbá ìgbéyàwó náà. Ọ̀rọ̀ orin kíkọ́ kọ́ láti ń sọ, ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe kọ́ là ń sọ yìí. Èmi tó lálàáfíà ló máa ṣe wẹ́ẹ̀dì ní February jàre. Àná fẹ́ gba ilẹ̀ wa mọ́ wa lọ́wọ́. Wọ́n fẹ́ ba ìlú ìjẹ́. Wọ́n fẹ́ ba ìlú ìjẹ́. Ìgbé tá à ń ké nìyẹn. Wọ́n tún wáyé pé wọ́n yí gbígbà wọ́n fẹ́ lo agídí. Pé yóò àwọn ẹbí olówó Èkó yẹn tá bá ti lè mú wọn ká gé wọn lórí ká pa wọn fún Allah. Allah yìí náà ló ń pààyàn. So
a pè yín, a máa ń sọ, mo máa ń sọ pé a pè yín o pé kí wọ́n bá wa bọ Ògún ilé wa, ara ilé wa ló ń bọ, a pè yín kí wọ́n bá wa ṣe Ọya, a pè yín kí wọ́n bá wa ṣe Ọ̀ṣun. Ohun tá à ń sọ ni pé ẹ understand ẹ̀sìn tẹ́ ń ṣe ẹ̀sìn ìkónilẹ́rú ni. Àti ẹ̀wá yín nínú ìṣẹ̀ṣe wa, àfẹ́ Fúlàní nínú ìṣẹ̀ṣe wa, torí bẹ́ẹ̀ ṣe bọ̀ òun jẹ́ náà lè máa fẹ́ wá ba bí jẹ́, àsìfẹ́ yín. Ẹ̀yin lẹ̀ ń gérí, ẹ̀yin lẹ̀ ń gé ọrùn. Àwa tá àtẹ̀tí gérí tá àgọ́rùn báyìí tán ní ẹ olóògùn owó ni yín o, oníkíní kan ni yín o. Tàbá tó wá gbà yín mọ́ra, ṣe máa ba nǹkan wa jẹ́ ni. So a pè yín sẹ́sìn, ẹ̀yin èèyàn yìí. Ẹ kàn understand ẹ̀sìn tẹ́ ẹ̀ practice ní ẹ̀yin Muslim ilẹ̀ Yorùbá. Ẹ understand ẹ̀. This is Oodua TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.